Oníkálùkù ti ń gba omi àdúrà àti ọdún yìí tí wọ́n sì ti ń bò bọrí bò mu bò wọsẹ̀ tí wọ́n sì ń sọ ní ti oníkálùkù fẹ́ sí àwọn tó ṣe é lẹ́sìn ọlọ́mọba mi ṣìnà ayọ̀ oníkálùkù ẹni tí ń wọ́wọ́rọ́wọ́ ẹni tí ń wọ́mọwọ́mọ ẹni tí ń wọ́n làáfíà rà làáfíà bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyí o tí gbogbo ẹ̀ tó sì máa dùn mọ́nu ara àwọn ìṣàmọ̀ bá wa ká lọ níbi tí ẹ bá wà iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí ibi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ à ń bẹ ní ìpínlẹ̀ Èkó ní Elégùṣì níbi tí a ti ń ṣe ọdún World Olókun Festival 2023 ẹ kú kalẹ̀. Security ẹ̀sùnmẹ́yìn dẹ̀. Bros, look at them. Hey,
ètò sì ń tẹ̀ síwájú bẹ́yìn bá ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ à ń bẹ nípínlẹ̀ Èkó ní etí òkun ní Elégùṣì níbi tí a ti ń ṣe ọdún World Olókun Festival 2023 láwà lábẹ́ Yèyé Lára Fáṣọlá tí wọ́n jẹ́ àbánsáró gbogbo olókun àgbáyé bẹ́ẹ̀ láwà ní ìpínlẹ̀ Èkó tí a ti ń kàn sí yín lásìkò yìí àwọn ládéládé ti darapọ̀ mọ́ wa láti bí àná láti ta ti ń ṣe ètò yìí tí gbogbo ẹ̀ sì ń dùn àmọ́nà ara yẹn lójú òwòrán yẹn yìí náà mọ̀ rí bí ètò náà ṣe ń tẹ̀ síwájú tí oníkálùkù sì ń wúre ọdún tí wọ́n sì ń ṣàdúrà tí Ọlọ́run Ọba mi sì ń fàṣẹ sí bá a ṣe máa ń ṣe lọ́dọọdún rèé láti bí ọdún mélòó kan sẹ́yìn láti bẹ̀rẹ̀ tí gbogbo ètò náà sì máa dùn tí gbọ́gbọ́ máa kàn sí ẹni tí wọ́n wó wúre owó ẹni tí wọ́n mọ̀ wúre ọmọ ẹni tí wọ́n làbẹ́ wúre àlàáfíà bá a ṣiṣẹ́ lẹ́sìn ni a sì dúpẹ́ pé a ti rí àwọn tó mú ẹ̀rí wá àlọ́dún yìí pé Olódùmarè ti ṣe tí àwọn béèrè ní èsì tí gbogbo ẹ̀ sì ń dùn mọ́nu ara wọn òun náà lẹ́rí igbá òyìn lẹ́rí tí oníkàlùkù ń gbà wọn tí wọ́n sì fi ń ṣàdúà tí mo sì fi gbàgbọ́ pé Ọlọ́run Ọba mi ó tún ṣe bí ṣe máa ṣe fún wa lọ́dọọdún ẹ kú kalẹ̀ níbi kíbi tí ẹ bá ti láǹfààní àti mọ̀wá káàkiri àgbáńlá iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ìṣẹ̀ṣe làgbà lótú òfẹ́ àṣà àti ìṣe wa ò ní parun pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè àbẹ́nìkan bá ń sọ pé ìṣẹ̀ṣe báwo mọ̀dà wọn lóhùn o erí ń dùn wọn ni tàbí orí ń ta wọn kápẹ́ báwọn kí oníkálùkù ọmọ táyé bàbá rẹ̀ sí lágbára Ọlọ́run Olódùmarè ní bùrìbùrì ká báwọn jójó ààrẹ yóò ní fẹ́ gba fẹ́nì kọ̀ọ̀kan wa ló jẹ́ kó kalẹ̀ níbikíbi tí aláǹfààní àti mọ̀ wá fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí à ń bẹ ní ìpínlẹ̀ Èkó ní Elégùṣì níbi tí a ti ń ṣe World Olókun Festival 2023. Sorry, please. síwájú ẹ̀yin náà lè bọ́ síwájú kámẹ́rà àti ká tó bọ́ síwájú. Let's go!
àkọ́kọ́ à ń bẹ ní ìpínlẹ̀ Èkó níbi tí a ti ń ṣe ọdún World Olókun Festival 2023 lábẹ́ Ìyèlára Fáṣọlá. Ètò ìṣẹ̀lẹ̀ síwájú ní Elégùṣì Beach níbi tí a wà yìí tí gbogbo ẹ̀ sì kúndùn kó ṣe kúndùn. Wọ́n ti gbé gbá jẹ́dẹ́wò tí wọ́n sì ti ṣàdúrà tó ní kálukú ti ohun tó fẹ́. Ẹ ti máa wò lójú ìwòran yín táwọn oníkálukú sọ tó fẹ́ sí. Òun náà lẹ́ ń wò lójú ìwòran yín tí wọ́n ti lọ sí ọ̀dọ̀ Olókun tí a sì nígbàgbọ́ pé Ọlọ́run ọba mi ó ṣègbè kan tí oníkálukú bá fẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè. Ẹ̀yin náà tẹ́ wà nílé náà láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa tọrọ tẹ́ ẹ bá fẹ́ tí torí pé láǹfààní àti síbi oṣù nígbà Olódùmarè yóò ṣe tó ní kálukú fẹ́ kó tó di mí ẹkú kalẹ̀ níbi bí ìfẹ́ bá láǹfààní àti mọ̀ wá iléeṣẹ́ Kábíyèsí TV láti ń kàn sí ibi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ máa bá wa kálọ ẹkú kalẹ̀.
máa ṣẹ̀rí ajé láwùjẹ bùtà láwùjọ máa ṣe abẹ́rẹ́ kí ìlú Èkó lójú kí ìlú Èkó lọ́wọ́ kí Nàìjíríà lójú kí Nàìjíríà ilé tiwa náà náà wà náà kó lójú. Èyí bá tọ́lá kọ́nà ẹ̀rú kúkúra yìí tẹ̀mí ìkó tó ju báyìí lọ. Tẹ̀mí ìkó tó ju báyìí lọ. Oh my God. Ó ti gbére. Àṣìlá. Ayé ni ayé gbà. Private jet. Private jet, we have a private jet. Luxurious. Bẹ́ẹ̀ni. Àti fún ẹni jẹ. Gbogbo ẹ̀ ló dé. Àti fún ẹni jẹ, àti fún ẹni mú, ọdún yà sọ wá sí. Àsọ wá sálà, balẹ̀ ọ̀rọ̀, fi ṣe balẹ̀ ọ̀rọ̀. Àṣẹ omi o. Àṣẹ
gbogbo ẹ lọ. tí a bá ṣe darapọ̀ wọn fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ Peace TV láti ń kọ̀ sí tí a ti ń gbà ṣe Yorùbá lárugẹ ìpínlẹ̀ Èkó la wà ní Elégùṣì Beach tí a ti ń ṣe ọdún World Olókun Festival 2023 lábẹ́ abansadọ Yèyé Lára Fáṣọlá tí wọ́n jẹ́ abansadọ gbogbo olókun ní gbogbo àgbáyé àwọn ládéládé lóyè ti darapọ̀ wọn níbi tá a wà yìí níbi tá a wà yìí àwọn olórí kábíyèsí ńláńlá jàǹkànjàǹkàn ni wọ́n ti darapọ̀ mọ́ wa àwọn rí olórí kábíyèsí aláyélúwà ọ̀ọ́dẹ́rìṣà ti ìlú Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè ní Tòkunbọ̀sí a sì mọ̀ rí olórí ti Olówòrò ti ìlú Òwòrò ibẹ̀ ní náà la wà tí a ti ṣe ọdún World Olókun Festival 2023 tí gbogbo ẹ̀ sì dùn mọ́nu ara wọn kú kalẹ̀ níbikíbi tí gbogbo yín náà wà ní àtúmọ̀ wà lójú wọn yẹn mọ̀ rí olórí Ashley tí wọ́n jẹ́ olórí ọ̀ọ́dẹ́rìṣà ti ìlú Ilé-Ifẹ̀ àti olórí Olówòrò ti ibẹ̀ náà ni a wà tí a ti bọ̀ sí yìí ní etí òkun ní ibi àti ṣe World Olókun Festival 2023 fún tọdún yìí tí gbogbo ètò sì tẹ̀ síwájú ẹtí owó ń bèrè owó ẹtí wọ́n máa ń bèrè ọmọ gẹ́lẹ́ báyìí iṣẹ́ náà lè sí rèé tí oníkàlùkù sì wà lónìí láti wá mọ́pẹ́ wá kódà àwọn òyìnbó aláàfin náà darapọ̀ mọ́ wa níbi tá a wà yìí bí ètò náà bá ṣe tẹ̀ síwájú àmọ́ tó ní létí lójú wọ̀nyí ò ẹ kú kalẹ̀. ẹ kúrò bẹ́ẹ̀ yẹn ẹ kúrò bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ jù. Látàárọ̀. Please cut it out. I'm doing live. Live, you can see. 170 watching you live. No, you didn't give me that. Off video.
kalẹ̀ níbi kiri tẹ́ láǹfààní àtàwọn wá fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí tv láti ń kàn sí níbi tí a ti ń gbé àṣà àti ṣe yorùbá lárugẹ ìpínlẹ̀ èkó la wà níbi tí a ti ń ṣe ọdún wọ́dọ̀ olókun festival 2023 ní abẹ́ yèyé lára fásọlá tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún olókun ti ọdún yìí ní ìpínlẹ̀ èkó ní elégùṣì beach ní ìpínlẹ̀ èkó ibẹ̀ náà la wà tí gbogbo àwọn ládéládé lóye lóye tí wọ́n ti darapọ̀ mọ́ wa láti àárọ̀ tí a ti ń ṣe àti bọ olókun tán fún ti ọdún yìí tí a sì ti ń padà sójú agbo láti lọ ṣe ètò ìtọ́ba kan tí a sì mọ fi gbogbo ẹ̀ tó yín létí ní ojú nílé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè. ìṣẹ̀ṣe làgbà ló tù fẹ́ bẹ́ẹ̀ nìkan bá ń sọ pé ìṣẹ̀ṣe báwo ní kọ́ gbẹ́nu rẹ̀ sọ̀hún torí bọ́mọdé ọ̀bá débi ẹ̀rù òní bá nǹkan ju nǹkan lọ bẹ́lẹ́dẹ̀ bá gbọ́ pé wèrè yóò bí kérésì ẹ kú kalẹ̀ ní gbogbo ibi tẹ́ bá ti ń wà ẹ máa lọ́ọ̀fẹ́ máa láìkẹ́ máa ṣíà kí ẹ sì máa kọ́mẹ́ǹtì kí wọ́n lè mọ̀ pé ìṣẹ̀ṣe wa àti àṣà wa kò ní parun pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè kẹ́ ẹ mọ̀ sí gba àṣà àjòjì láàyè láti pa ìṣẹ̀ṣe wa run kí Ọlọ́run Olódùmarè bó tún jẹ́ ká máa tẹ̀ síwájú ní ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ní gbogbo bí kíbi tẹ́ bá ti láǹfààní àtúnwá tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ a fún ìgbà àkọ́kọ́ ìpínlẹ̀ Èkó la wà níbi tí a ti ń ṣe ọdún World Olókun Festival 2023 àti bọ olókun fún tọdún yìí tí oníkálukú sì ti wúre ní tí ó fẹ́ tí a sì nígbàgbọ́ pé Ọlọ́run ó ṣe torí bí a ṣe lèsì náà ní tá a sì ráwọn bíi ọgbọ̀n lọ́dún yìí tí wọ́n wá dúpẹ́ wípé àwọn béèrè nǹkan báyìí Ọlọ́run Olódùmarè sì ṣe bí ètò náà ṣe ń tẹ̀ síwájú nìyẹn ẹ kú kalẹ̀ ẹ mọ̀ bá wa ká lọ. láti ní odò mo ti sọ oníwọ̀n tó gbẹ́jọ́ mọ́ omi àsùnmọ́bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń ṣàyẹ̀ ẹlòmíín sọ máa sọ́ọ̀tì lọ́wọ́ lẹ́nu odò bẹ́ẹ̀ eré náà pé ẹbí olórí Ashley Ògúnwùsì ẹ̀ka bọ̀ sí àríwá olórí Adégòkè Ashley Adégòkè Ògúnwùsì ẹ̀ka bọ̀ sí àríwá aya Ọlọ́fin Àdìmúlà gbogbo wa tí a wà ní ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀gá wa ẹjọ́ àṣẹ oríṣà lẹ́nu ìdè sáyì gbogbo àwọn ọ̀tá wa àṣẹ akẹ́kọ̀ọ́ máa ṣẹ́ àgbọ̀n ajẹ́ kí wọ́n máa gbọ̀ ẹgbà kò wá ní ìgbà ìyàwó àti wọn dànù torí ìrìn àtà ẹwọ́n kì í fi ti wọn lápọ̀ ibi tí ó kú èṣù ká wá èṣù ní kó wá múlẹ̀ ìpadà bọ̀ èṣù ọ̀tá yóò sì kọ́lẹ̀ olómi ní.